Mo kí yín ẹ káalẹ́ àsìkò Jímọ̀ olóyin òní ọ̀pọ̀ ilẹ̀ mímọ́ yóò ṣe lókè èèpẹ̀ ìròyìn àṣálẹ́ la mú wá sétí gbọ́ yín láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Ààrẹ Bọ́lá Tinubu gbóṣùbà fún ṣíṣe ìnáwó oní bílíọ̀nù kan àti ẹ̀sùn mẹ́rìndínlọ́gbọ̀n owó náírà wòná fún ṣíṣe òpópónà láti ìpínlẹ̀ Èkó sílùú Calabar. Onírúurú awuyewuye náà ló ti ń jẹyọ látàrí ìṣẹ̀lẹ̀ àkọlù ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà sí ilẹ̀ Nàìjíríà. Ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky ṣetán láti ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà yan Donald Trump lójúnà láti wá gbòdẹ́kun ogun tó ń lọ láàrin ilẹ̀ Ukraine àti ilẹ̀ Russia. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashar. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu náà ló ti gbóṣùbà fún píparí iṣẹ́ òpópónà ṣíṣe abala àkọ́kọ́ ti òpópónà láti ìpínlẹ̀ Èkó lọ sí ìlú Calabar eléyìí tó ná ìjọba tó bílíọ̀nù kan àti ẹ̀sùn mẹ́rìndínlọ́gbọ̀n owó náírà eléyìí tí ààrẹ sì ń júwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ ìkan lára àwọn àrísàmì ìṣèjọba rẹ̀ lójúnà láti ṣe ìpèsè ohun amáyédẹrùn tó jíngírí. Nínú àtẹ̀jáde kan eléyìí tó wá látọwọ́ olùrànlọ́wọ́ rẹ̀ fún ètò ìròyìn àti ìlànà àtọ̀yàn Báyọ̀ Ọ̀nànúgà ló ṣe lálàyé pé ààrẹ gbóṣùbà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ìnáwó ńlẹ̀ yìí tó ń ti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde àti àwọn àjọ tọ́rọ̀ kàn tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti lè rí dájú pé ṣíṣe abala àkọ́kọ́ ṣíṣe òpópónà ọ̀hún náà ni ó kẹsẹ̀ járí. Gẹ́gẹ́ bí ó ti sọ dímọ̀ nínú àtẹ̀jáde kan àtẹ̀jáde ọ̀hún ààrẹ Bọ́lá Tinubu náà ló ṣe lálàyé wípé lásìkò ìṣèjọba ọ̀hún wípé gbogbo àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó jẹ́ pé yóò túbọ̀ mú kí ilẹ̀ Nàìjíríà kó jẹ́ ibi tó dùn gbé tó sì dùn wò ọ̀nà ni ìṣèjọba yóò mọ̀ gùnlé tó sì jẹ́ pé àwọn tí ó mú ìdàgbàsókè tó lọ́rìn bá ètò ọrọ̀ ajé nílẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti wá sọ dímọ̀ nínú àtẹ̀jáde ọ̀hún bákan náà mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ìnáwó ní ilẹ̀ Nàìjíríà ìyún Wálé Ẹ̀dùn ló júwe iṣẹ́ ṣíṣe òpópónà ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí ó mú ìdàgbàsókè tó lọ́rìn bá ọrọ̀ ajé nílẹ̀ Nàìjíríà àti àbágbàgbéjọ kápọ̀ ilẹ̀ Nàìjíríà. Ọ̀nà dáwọ́lé ṣíṣe òpópónà ní kìlómítà tó tó 700 oníkìlómítà lọ́lẹ́ tí ó so ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà láti ìpínlẹ̀ Èkó papọ̀ mọ́ ẹkùn gúúsù ilẹ̀ yìí nílùú Calabar tí ó so papọ̀. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí náà ni wọ́n ti fòun léde tí wọ́n sì ti ṣe ìròyìn kan tó ń jà rìnrìn wípé ààrẹ Bọ́lá Tinubu náà ló ti ṣe pàṣípààrọ̀ ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ńlẹ̀ Fẹ́mi Gbàjàbíàmílà pẹ̀lú akọ̀wé àgbà rẹ̀ yan Akeem Mórí Okunola wípé ó ti ṣe pàṣípààrọ̀ ipò wọn gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó wá látọwọ́ Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùrànlọ́wọ́ fẹ́tò ìròyìn sí ààrẹ lójúwe irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ gbáà ni ìran tó jìnnà sóòótọ́ náà ni ìròyìn ọ̀hún kí wọ́n kàn fẹ́ dá họ́wùhọ́wù sílẹ̀ nínú ìṣèjọba àti aráàlú ni gẹ́gẹ́ bí agbẹnusọ fún ààrẹ wọn ṣe sọ dímọ̀ wípé irúfẹ́ àwọn tó gbé ìròyìn ọ̀hún jáde ló jẹ́ pé àwọn tí wọ́n kàn fẹ́ jẹ́ kí àwọn aráàlú kẹ̀yìn aráàlú sí ìjọba gẹ́gẹ́ bí ó ti wá rọgbọ àwọn iléeṣẹ́ ìròyìn àti àwọn móhùnmáwòrán tó ń ti àwọn onílé ìwé ìròyìn wọn náà ni wọ́n aṣọ dímọ̀ wípé kí wọ́n máa ṣe àkójọpọ̀ ìròyìn dáadáa kó sì máa ṣèwádìí ẹ̀ dáadáa kó tó di pé wọ́n máa fi léde lórí afẹ́fẹ́. Wáyò iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ti sọ dímọ̀ báyìí wípé àkọlù léyìí tó wá látọwọ́ ilẹ̀ Amẹ́ríkà sí ẹkùn ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ yìí pẹ̀lú ìmọ̀ sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà eléyìí náà ló ń ṣe àlàyé lórí kíniwé olórí ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ilẹ̀ Nàìjíríà lójúnà láti wá gbòdẹ́kun àwọn ìwà ìbàjẹ́ àti ìwà ìgbésùmọ̀mí pàápàá jùlọ lápá òkè ọya nílẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí adarí àgbà fún iléeṣẹ́ tó ń rí sí ètò ìròyìn nílẹ̀ Nàìjíríà ọ̀gágun Samaila Uba ló sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tó wà nílùú Àbújá ló ṣe lálàyé wípé
ní báyìí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà òun náà ló jẹ́ pé gbogbo àwọn kọ̀rọ̀kan tó níbi tí àwọn agbésùnmọ̀mí tó bá ń farapamọ́ sí náà ni wọ́n bá gbogbo àwọn jẹ́ o tó sì rí pé wọ́n wá gbòdẹ́kùn gbogbo ohun tó ń jẹ́ agbésùnmọ̀mí nílẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe sọdún mọ́ wípé wọ́n ṣe ilẹ̀ amẹ́ríkà òun náà ni wọ́n náà ṣe àkọlù ọ̀hún sí ibùba àwọn agbésùnmọ̀mí ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ni ò bá ṣe lálàyé wípé bí wọ́n ti wá ṣe ìgbésẹ̀ báyìí òkú ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun náà ni ó ti fi hàn báyìí pé wọ́n ṣiṣẹ́ takuntakun lójúnà láti gba ilẹ̀ nàìjíríà pátápátá lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí àwọn ajínigbé àti gbogbo àwọn oníwàhálà míì. ọgbà bẹ́ẹ̀ ẹgbẹ́ àgbà wọn yorùbá yún ẹgbẹ́ afẹ́nifẹ́re náà ni wọ́n ti ṣe àtìlẹ́yìn wọn fún àkọlù tó wáyé láti tọwọ́ ilẹ̀ amẹ́ríkà sí ibùba àwọn agbésùnmọ̀mí ISIS nílẹ̀ nàìjíríà lápá ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ afẹ́nifẹ́re ọ̀hún ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ ọ̀hún Abágúnkọ́lé Ọmọlólú gẹ́gẹ́ bó ṣe ṣe lálàyé pé iléeṣẹ́ ọmọ ogun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ilẹ̀ amẹ́ríkà náà ló jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ báyìí lójú náà láti wá gbòdẹ́kun ìwà àìsí ètò ààbò nílẹ̀ yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ń sapá wọn láti àtẹ̀yìnwá tó sì jẹ́ pé omi pọ̀ jọ kà lọ ṣùgbọ́n báyìí pẹ̀lú ìkúnlọ́wọ́ ilẹ̀ amẹ́ríkà wípé inú ẹgbẹ́ ọ̀hún dùn sí láti lè gba ilẹ̀ nàìjíríà kúrò lọ́wọ́ àkólò àwọn agbésùnmọ̀mí gẹ́gẹ́ bí ṣe lálàyé báyìí wípé ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà pé bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ láti máa gbógun ti àwọn agbésùnmọ̀mí náà pẹ̀lú ìkúnlọ́wọ́ ilẹ̀ amẹ́ríkà yóò jẹ́ kí ọkàn ọmọ ilẹ̀ nàìjíríà kó túbọ̀ mọ́ balẹ̀ báyìí kí wọ́n sì mọ̀ ní lọ́kàn báyìí pé ètò ààbò òun náà ni yóò túbọ̀ yí padà tó sì ṣẹnu re ní tìbútòrò ilẹ̀ nàìjíríà. ìròyìn àṣálẹ́ lẹ ṣì ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn lẹ́yìn tí gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn ìdókòwò àti ìròyìn eré ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. mo kí yín káàbọ̀ padà ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú ìròyìn láti ilẹ̀ òkèèrè ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky ti sọ di mímọ̀ báyìí pé òun ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump lójúnà láti fòpin pátápátá sí ogun tó ń lọ láàrin ilẹ̀ Ukraine àti orílẹ̀-èdè Russia gẹ́gẹ́ bí Zelensky ṣe kéde rẹ̀ lójú òpó ayélujára X wípé òun ṣe ìpàdé pẹ̀lú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà náà kó tó di pé ọdún yìí kó tẹnubẹ́pọ̀ láti lè fi òpin ráúráú sí ogun léyìí tí ń lọ ní Moscow láàrin ilẹ̀ Ukraine àti orílẹ̀-èdè Russia. ìròyìn ìdókòwò àwọn ilé ìfowópamọ́ ilẹ̀ Nàìjíríà ti ṣe ìkìlọ̀ fún àwọn oníbàárà wọn láti wà ní ojúlé alákàn fi ṣọrí láti mọ kó sọ́wọ́ àwọn alùníbàgẹ̀ lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn òpin ọdún yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe ìkìlọ̀ eléyìí tó wà nínú àtẹ̀jáde kan tó ń sì fi léde lójú òpó ayélujára àwọn ilé ìfowópamọ́ náà wọ́n ti gba àwọn oníbàárà wọn nímọ̀ràn pé kí wọ́n wà lójú ní alákàn fi ṣọrí pé lásìkò yìí onírúurú àtẹ̀jíṣẹ́ wọn náà ni àwọn alùníbàgẹ̀ ọ̀hún tí wọ́n ń pín káàkiri lójú òpó ayélujára tí wọ́n sì mọ béèrè àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn àpamọ́ ilé ìfowópamọ́ kálukú wọn ní ọgbà tí èèyàn bá ti fi àwọn ìfiléde ọ̀hún ránṣẹ́ sí wọn náà ni ó di pé wọ́n mọ̀ yọwọ́ ní àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́ kálukú wọn náà ni wọ́n fi wọn rọ àwọn oníbàárà wọn láti lajú wọn sílẹ̀ kọ́mọ́ kó sọ́wọ́ àwọn olóńjìbìtì lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn àti òpin ọdún yìí. lákòótán ìròyìn aré ìdárayá akọ́nìmọ̀ọ́gbá ikọ̀ Super Eagles ilẹ̀ wa Nàìjíríà Eric Chelle ti sọdúnmọ́ wípé ó ṣeé ṣe lásìkò ìgbà tí ikọ̀ Super Eagles tó bá ń kojú ikọ̀ Tunisia ní ọ̀la ọjọ́ sátidé jẹ́ pé àwọn ìlànà àtọ̀ àti bí ìṣọ́ gbábọ́ọ̀lù àwọn agbábọ́ọ̀lù ọ̀hún náà ni òun tún yí padà lóní fẹ́rẹ́ńjógí gẹ́gẹ́ bí ó ti ṣe lálàyé lásìkò ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ Chelle sọdúnmọ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbà pẹ̀lú ikọ̀ Tunisia ní lọ́la ọjọ́ sátidé yìí náà ló jẹ́ pé wọ́n ó yẹ kó túbọ̀ ṣẹnu rẹ̀ tí ó sì jẹ́ pé àwọn àlàkalẹ̀ eléyìí tí wọ́n lò yóò yàtọ̀ sí eléyìí tó fi jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìṣíde àkọ́kọ́ tí wọ́n kọ́ gbá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà eléyìí tí wọ́n kọ́ fi gbòòrò sójú ikọ̀ Tanzania
ọgbà bẹ́ẹ̀ nígbà tí ikọ̀ Tanzania tó sì gbọ́ wúrò sójú ikọ̀ Uganda pẹ̀lú àmì ayò 3-1 tó bá di ní ọ̀la ní aago 9 ní alẹ́ ọ̀la ọ̀nà ní ikọ̀ Super Eagles yóò mọ̀ wákò pẹ̀lú ikọ̀ Tunisia nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON tọdún 2025 tí ń lọ lọ́wọ́ nílẹ̀ Morocco. Màdé ìpéǹpéjú ní àlàáfíà tó bá ti kọjá ìpéǹpéjú yóò dùn ọba ṣé ò sí nǹkan pẹ̀lú ìròyìn aré ìdárayá òní àmọ́ wakọ̀ rẹ̀ ṣálẹ̀ tòní gúnlẹ̀ láti kàn ní Sun City FM tó bá ní ọkùnrin tó ń ṣẹlẹ̀ láìgbóyin tẹ́fẹ́ bùn àgbọ̀ ilé pè wọ́n tàbí fi àtẹ̀jíṣẹ́ sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08118093314. Akíntúndé Akínyẹmí lolóòtú ìròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣiṣẹ́ pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashar ló mú wá sétí ìgbọ́ yín. Ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wá ìsìnkú ìsinmi òpin ọ̀sẹ̀.